èdè Lárúbáwá ni wọ́n á bẹ̀rẹ̀ sí bá wa fi kọ gbogbo nǹkan kalẹ̀ yẹn náà ń pè ní àjẹ̀mí ní 14th century ní ló fi wá jẹ́ wípé ìjẹ́ fi èdè Lárúbáwá kọ fún wa ọ̀pọ̀ báà máa bá mú kọ̀ọ̀kan àwọn mo fi rẹ́ẹ̀dì báyìí kan kí n máa wá ṣàlàyé rẹ̀ fún ọ gbogbo Yorùbá tó bá wá tó gbangba sùn lọ yẹ kó wá jáde wá bá mi kó wá sọ Yorùbá àwọn tá a fẹ́ sọ yìí ọ̀ya àkíkà tọ́rọ̀ bá ka Yorùbá la tẹ́ fẹ́ sọ pé òdodo lọ̀rọ̀ ìtọ́yányán Yorùbá ní àkíkà àkíkà yìí èdè Yorùbá kọ́ èdè Lárúbáwá ni kí ni Lárúbáwá rẹ̀ àkíkọ̀tàn pé oṣù òótọ́ ni tí ẹni ẹlẹ́ẹ̀kejì ó ní wípé tí Yorùbá bá sọ̀rọ̀ lójú Yorùbá tó wá jẹ́ pé ọ̀rọ̀ yẹn òdodo ni ẹni tó bá mọ̀ pé òdodo lọ̀rọ̀ yóò wá sọ fún ọmọ Yorùbá kejì pé sàdánkátà kí ni o sàdánkátà kí ni túmọ̀ sàdánkátà sọ̀dákítà. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu àfáì wọ́n ń gbìyànjú láti sọ fún wa pé èdè Yorùbá ò lè dá dúró láì sí ìrànlọ́wọ́ èdè Lárúbáwá àbí ká tẹ̀sọ́ pé wọ́n ní inú èdè Lárúbáwá ni èdè Yorùbá ti jáde sọ wá ní Yorùbá tó bá dára ẹ̀ lójú kó wá debunk àwọn ọ̀rọ̀ yìí. Bàbá wa fún àkọ́kọ́ àti gbogbo àwọn ẹlẹ́sìn Christian àti àwọn oníṣẹ̀ṣe mo fẹ́ pè wá ṣàkíyèsí lílo social media àwọn òyìnbó tó dálẹ̀ wọ́n fi ń mọ bí ìran oníkálukú bó ṣe unite sí. A lè sọ pé kò ní tí sírú issue àbí conflict lọ́jọ́ iwájú gbogbo nǹkan tájọ́ ń bára wa ṣe lórí social media yìí à ń expose ara wa à ń jẹ́ kí wọ́n mọ bí a ṣe lẹ́sìn ni. Ìyẹn ni àkíyèsí tí mo fẹ́ ní kí n pe àwa tó à ń lo social media sí. Ẹ̀kejì ni wípé ọ̀rọ̀ tí bàbá yìí sọ bí 8 minutes ni wọ́n ka gbogbo wọn kíní yẹn gbogbo ò tó 30 yóò dẹ̀ jẹ́ wípé mi ò mọ reason why tí wọ́n fi 80 ẹ̀yà tiwọn torí nǹkan tẹ́ ń simply sọ ni pé ẹ̀yà Yorùbá òun ṣe nǹkan tẹ́ lè wà proud of. Torí tẹ́ bá rí àwọn ọ̀rọ̀ most àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tó wá nílé Haúsá ló pọ̀ jù nú ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó gba Mẹ́kà wá sí ó gbàdọ̀ wọn Arab dọ́dọ̀ wọn Haúsá tọ́wọn Haúsá dẹ̀ gbé wá nǹkan míì wà tó jẹ́ pé tó bá gbé wá fún yín ẹ̀ ní change orúkọ ẹ̀ but ìyẹn ò mean gbogbo nǹkan tẹ́ ń sọ yìí kò tó 30 kò tó 50 kẹ́ wá sọ pé nítorí ẹ̀ inú dictionary èdè Yorùbá wà ń bẹ èdè Gẹ̀ẹ́sì tí à ń sọ tó jẹ́ pé nǹkan tí wọ́n ń pè ní most àwa èèyàn ń lò sí dó a ní orúkọ tiwa fún but orúkọ English yẹn là ń lò ní most times nísìn àgàgà láàrin àwọ̀ ọ̀dọ́ ó lé ní 1000. ṣé yẹn wá mìíní pé ilẹ̀ Gẹ̀ẹ́sì láti wá àbí bẹ́ẹ̀ ni èdè wa ti originate fún nǹkan tí mò ń sọ kó lè yé wa dáadáa cup là ń pè cup which is ife but èèyàn mélòó ló máa pè ní ife cup là ń pè gas stove àwọn ọ̀rọ̀ phone tó bá pèèyàn lórí phone hello àwọn ọ̀rọ̀ kan wà tó come to stay táwa náà ní àwọn ìtumọ̀ tí wá fún but èmi wà tó jẹ́ pé òun tẹ̀ ní àwọn èèyàn window irú cup tí mo sọ ife window fèrèsé àwọn ta ní orúkọ fún wa èmi wà tó jẹ́ pé àti ẹ̀ lórúkọ fún tó jẹ́ pé it has come to stay ṣé yẹn wá mean pé èlò English ló ní èdè Yorùbá àbọ̀ òun ní ibẹ̀ ní èdè Yorùbá ti originate from àbọ̀ àwọn nǹkan tó bá jẹ́ láti French tó yẹ pé à ń fi orúkọ French pé ibẹ̀ ní èdè Yorùbá ti ṣe. Nǹkan tí ẹ̀ ń sọ tó bá yé mi dáadáa ó dàbí ẹ̀ ń sọ wípé tẹ́ bá ná ọmọkùnrin àbọ̀ ọmọbìnrin kó wá dédé kó yá sọ pé dádì ọkùnrin lòun àmọ́ òun fẹ́ máa ṣe bí obìnrin nǹkan tó wù òun nìyẹn
àbí obìnrin ni òun fẹ́ máa ṣe bí ọkùnrin nǹkan tó wù ú ni kó wá máa fún yín point àbí kó máa impose pé kẹ́ accept ẹ̀. Báwo ló ṣe máa rí lára yín? Nítorí Prophet Muhammad tó jẹ́ olórí wa, bàbá ẹ̀ màmá ẹ̀ wọ́n ń ṣe mùsùlùmí. Islam ó bẹ̀rẹ̀ látòrí Prophet Muhammad. Ààrẹ ìran Lárúbáwá láti máa against wọn náà. Uncle ẹ̀ wọ́n ṣe tó fi dípò tó fi ń pọ̀kàkà kú tí bàbá yẹn fẹ́ fi kú kò gba Islam. Ààrẹ àwọn ẹ̀yà kan nílẹ̀ Lárúbáwá tó ń torí ẹ̀ kó wá máa against Ànábì náà àbí kọ́ wá máa tẹ́ńbẹ́lú. Ó ṣàṣejẹ tẹ́ ẹ bá sọ̀tọ̀ lórí ìṣàlẹ̀ ọjọ́ tèmi. The next one ni èdè. Kí ni ohun tó jẹ́ ohun àmúyangàn yín pé inú Lárúbáwá láti jáde? Kí ló fi ṣe fún yín? Kí ni èrè yín lé lórí? Tẹ́ fi impose lé wa lórí. Ní gbogbo nǹkan tí a mọ̀, àwọn ẹ̀yà ọmọ ló ń bá ẹ̀yà mi jà lórí supremacy pé wọ́n fẹ́ dominate. Àwa ń diminish ẹ̀yà tiwa. Ẹ má ṣe báyìí now. Ẹ má ṣe báyìí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń bá fún mi tó bá jẹ́ pé àwọn àgbàlagbà là ń bá nírú nǹkan báyìí. Kí lẹ fẹ́ jẹ́ káwọ ọ̀dọ́ máa ṣe? Báwo lẹ fẹ́ ká nífẹ̀ẹ́ ilẹ̀ wa? Tó bá dẹ̀ di lọ́la ń sìn ẹ máa sọ pé Yorùbá ṣe kinní kan nífẹ̀ẹ́ kí ẹ̀yin gógó tá à ń báyìí kí ni nǹkan tẹ̀yin portrait ẹ̀ sọ pé èdè wa ò lè dá dúró nítorí pé àwọn kan bára wọn jà. The next ẹ fèsì ẹni tó bá ń bá yín jà ẹ bú ẹni yẹn tó bá pé èébú ni. Ṣe nǹkan tó bá fẹ́ ṣe fún ẹni tó bá ń bá yín jà ẹ má máa generalize lórí ìran lórí ẹ̀yà. Mùsùlùmí ni mí, ìran mi comes first. Inú ẹ̀sìn wa Islam kan tó ń sọ náà nìyẹn. Nínífẹ̀ẹ́ ara ìlú ẹni àbí ẹ̀yà ẹni ara ìgbàgbọ́ ló wà. Ẹ ṣe máa ní kí n diminish ìlú kí n against tàbí kí n yẹpẹrẹ ẹ̀yà mi because of I fẹ́ proof point. The same thing fún àwọn olórìṣà náà. Tẹ́ ń bọ́ àwọn mùsùlùmí, tẹ́ ń bọ́ àwọn oní Christian àbí oní Christian tó ń bú gbogbo wa tá à ń bú kìíní. Kò sí ẹ lè máa búyàn ẹni tó bá lórí pípé kó sọ pé òun fẹ́ ṣẹ̀sìn. Ẹ fẹ́ convince mi kí n ṣẹ̀sìn yín sìn. Ẹ ń bọ̀ wọn kan. Òwe Yorùbá sọ pé pàṣẹ tá fi nà yálé ó ń bẹ lórí àjà fún ìyàwó ni fún ẹni tó bá lórí pípé ẹni tí ẹ ń bú yìí it will turn to my turn. Ìwà dáadáa yín ni kẹ́ fi convince mi, ni kẹ́ fi convince àwọn èèyàn. Ọ̀rọ̀ ẹnu tó dáa, àwọn tó dáa ni kẹ́ fi pèèyàn. Ó yẹ kẹ́ convince yàn lórí good thing, lórí ẹ̀yà yín. Publicly à ń diminish, à ń ridicule ẹ̀sìn ẹ̀yà wa. Publicly eléyìí ó kù díẹ̀ káàtó. Àfáàjì gini mo wonder bọ́ àwọn tó jẹ́ bí ọmọ yín bọ́ yìí máa feel tó bá yẹ pé wọ́n nífẹ̀ẹ́ Yorùbá. Àwọn mọ̀lẹ́bí yín bọ́ yìí máa feel. Torí mọ̀lẹ́bí yín tó máa jẹ́ Christian máa wà ńbẹ̀ kò lè jẹ́ gbogbo generation yín àbí gbogbo mọ̀lẹ́bí yín ló máa jẹ́ Muslim. Èyí tó máa jẹ́ sìn mí máa wà. Èyí tó dẹ̀ máa jẹ́ Muslim tí ò ní wà fanatics máa wà. Tó máa mọ̀ pé ayé ẹ̀sìn ọ̀tọ̀, ayé ẹ̀yà ọ̀tọ̀. Ẹ̀sìn lè má pa wá pọ̀, ìjọmọlúàbí pa wá pọ̀, ẹ̀sìn lè má pa wá pọ̀, ìjẹ́ èèyàn ìlú ó pa wá pọ̀. Mo máa bẹ̀ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Fún gbogbo ọ̀rọ̀ àfáà Ajígini là ń sọ lọ́wọ́, bọ̀ fún gbogbo àwọn àfáà oníṣẹ̀ṣe àti pásítọ̀ tẹ́ bá ní issue torí kò lè ṣeé ṣe kí issue máa ṣẹlẹ̀. Bọ̀ ẹ jẹ́ ká máa differentiate ẹ má máa generalize lórí ẹ̀yà. Kómi ibi tí èèyàn bá wà lágbàláyé, even àwa tá wà labroad, at this stage kan èèyàn home is home. Tó bá jẹ́ pé nítorí ká make owó ni la fi ń create àwọn unnecessary content yìí, tá lọ bá lọ àbọ̀ àbọ̀ gbogbo kíní yìí ó ń store ó better kẹ́ consider ọjọ́ ọ̀la, kẹ́ ẹ consider àwọn ọmọ tẹ́yàn bílẹ̀ àtàwọn generation yàn. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín ni, ẹ jọ̀ọ́ Ọlọ́run á wà pẹ̀lú wa.
ẹ jọ̀ọ́